Mo kí gbogbo ojú tó ń wò wá àti etí tí ó ń gbọ́ wa ní dédé àsìkò yìí. Ìjẹ́ Ekun security alert yín náà ni. A kí gbogbo ọmọ Oòduà pátápátá, gbogbo ọmọ Yorùbá nílé lóko, níbi tí a ta wété tí a sì ta gbòdé. Nígbà tí ó bá ti jẹ́ wípé ojúlówó ọmọ Yorùbá ni wá, tá kì í ṣe apá kan jàmọ́, tó jẹ́ pé dájúdájú ọmọ Yorùbá òun la jẹ́. Yorùbá kí wa níbi tí a ti ń jọ wa pé ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Tora nígbàgbọ́ pé orílẹ̀-èdè tí àwọn èèyàn ti ń wò wá ó pọ̀ gan, because wọ́n ń kàn sí wa lóríṣiríṣi. Gbogbo wa ò dẹ̀ lé sí ní táìmù kan náà báyìí. Ó yẹ ká kí wa pé a káàsán, a sì kú àárọ̀, a sì káalẹ́ níbi tí ẹ bá ti ń gbọ́ wa according to the time tí ó bá bá ní ọ̀dọ̀ tó bá bá lọ́dọ̀ wa. Láti Ìjẹ́ Ekun security alert, kí la mú wá fún wa? A ní ká wá ṣàlàyé díẹ̀ fún wa nípa àwọn èèyàn wa tí wọ́n ń darapọ̀ mọ́ wa ní Ìjẹ́ Ekun security alert. Ààbò fúnlẹ̀ Yorùbá, ààbò fẹ́mi ọmọ Yorùbá, ààbò fún dúkìá ọmọ Yorùbá. Bí wò ṣe ní kó wa lẹ́rú, tí wò ní gbẹ̀mí wa, tí wò ní pa wá nípakúpa. Ìdí tí Ìjẹ́ Ekun security alert fi dúró nìyẹn o. A wá sọ díẹ̀ fún wa nípa ọ̀pọ̀lọpọ̀ béèrè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń béèrè. So ìyẹn la fẹ́ ṣàlàyé. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share kíní bí àwa náà ti ń wọlé. Ẹ jọ̀ọ́ ẹ bá share ètò yìí, ẹ bá share rẹ̀ kó go viral gan. Share yẹn oníjọ jẹ́ àǹfààní fún àwa àti ẹ̀yin náà, àti fún àwọn tí wọ́n nílò ètò ààbò ní ọ̀dọ̀ wọn, àti fún àwọn tí àwọn náà fẹ́ darapọ̀, táwọn náà fẹ́ jẹ́ ìkan lára Ìjẹ́ Ekun security alert. Ẹ jọ̀ọ́ ṣíṣíà yẹn yóò jẹ́ kó jẹ́ àǹfààní fún wọn àti àwa náà. Ìrànlọ́wọ́ ta tó lè fi ṣe fún wa lórí péjì nìyẹn, tó lè fi kárí. Ẹ já ṣíà rẹ̀ dáadáa síwájú. Ọ̀pọ̀lọpọ̀ tí ń pè wá pé a fẹ́ darapọ̀ mọ́ Ìjẹ́ Ekun security alert, ó wù wá láti jẹ́ kan nínú mẹ́mbà Ìjẹ́ Ekun security alert. Bẹ́ẹ̀ ni gbogbo wa náà lájọ ṣe, lórí pé gẹ́gẹ́ bí a ti máa ń sọ, ọwọ́ kan ò gbẹ́rù dórí, àjòjì ọwọ́ náà la fi gbé ẹrù dórí. Àjòjì ọwọ́ báyìí la fi gbé ẹrù dórí. Ẹnìkan ò lè dá ṣe. Ìmúdò gbogbo àwọn security táwọn olóríṣiríṣi yẹn, ọlọ́pàá ni, sójà ni, àkànbú wọn ni wọ́n kéré wò tó ló ń kà. So wọ́n sì nídìí àwọn èèyàn tí wọ́n lè jọ ṣiṣẹ́ papọ̀ láti jọ ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ náà ni àwọn Ìjẹ́ Ekun security alert náà nídìí àwọn èèyàn lọ́tọ̀ lósì láti jọ fọwọ́sowọ́pọ̀ ká lè jọ ṣàṣeyọrí. Ọlá fi lè ríra wa gbálẹ̀. Fún àpèjúwe báyìí sí, this is national headquarter. A wà nípínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó ṣe jẹ́ pé a ti ní branch sí àwọn state kọ̀ọ̀kan náà, but bá a ṣe wá ní àwa lóńdó yìí, kí nǹkan ṣẹlẹ̀ l'Ékòó, kó ṣẹlẹ̀ ní Ìbàdàn, kó ṣẹlẹ̀ ní Abẹ́òkúta. So ìgbà tí kò bá tì sí àwọn èèyàn wa ń bẹ̀, iṣẹ́ yẹn ò ní rọrùn. Tá a bá tiẹ̀ fẹ́ gbéra láti lọ, òkè wọ́n pè wá pé àwọn kidnap àwọn èèyàn wa ń bì báyìí o, wọ́n ṣẹ̀ ṣiṣẹ́ tán bì báyìí o. Káwa tó gbéra láti bì báyìí, ká tó débẹ̀ yẹn, ṣe mọ̀ pé nǹkan ti lọ. Àfi kí àwa táwa ń bẹ̀ náà káwa náà dìde. Ká dẹ̀ dìde ní dìde pé a fẹ́ wá dáàbò bo ẹ̀mí ara wa àti ẹ̀mí aráàlú. Torí ẹni tí ò bá ti dáàbò bo ẹ̀mí ẹ̀ kò lè dáàbò bo ẹ̀mí aráàlú. So ó kọ́kọ́ dáàbò bo ẹ̀mí ara rẹ kó tó lè dáàbò bo ẹ̀mí aráàlú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè wá ta fẹ́ jẹ́ kí nǹkan kan ó yé lórí security alert. Ẹ rí pé security alert la pé a gbọ́dọ̀ máa wà
standby ní every time every minute. Àmọ́ ó yà wá lẹ́nu pé bá a ṣe gbé kínní kalẹ̀ pé tó kíyà ọmọ bá jẹ́ ọmọ Yorùbá pé àfẹ́ yà mí nínú ẹ̀ àfẹ́ Haúsá àfẹ́ Ìgbò àfẹ́ Fúlàní kódà tó bá jẹ́ pé bàbá rẹ̀ Yorùbá ni ìyá rẹ̀ wá lọ jí Haúsá ànígbà ẹ̀ nínú ìjẹ́kùn security alert. Tó bá jẹ́ wípé bàbá rẹ̀ Yorùbá ni ìyá rẹ̀ lọ jẹ́ Ìgbò nínú ìjẹ́kùn security alert tá a bá mọ̀ bẹ́ẹ̀ ànígbà ẹ̀ àfi àyè irú ẹ̀ àfi sílẹ̀. Pure Yorùbá rí dájú pé ìyá rẹ̀ Yorùbá ni bàbá rẹ̀ Yorùbá ni tó jẹ́ pé ìwọ gangan ó wá jẹ́ original ọmọ Yorùbá. Irú àwọn tí ìdẹ̀kùn security alert tó allow nìyẹn. Àwọn tí ìdẹ̀kùn security alert àwọn tí wọ́n allow nìyẹn. Àmọ́ wá ṣe wá láàánú pé ọ̀pọ̀lọpọ̀ yẹn wá ń pè bọ̀tí àkákọ́ àwọn tí ò nìkan ṣe náà níná a rí rí pé bí àwọn tí ò serious nǹkan tó ń ṣẹlẹ̀ tá a sọ pé a fẹ́ gba àwọn ẹ̀yà mìíràn pé a fẹ́ kó jẹ́ àwọn tiwantiwa ọ̀nà nìyẹn. Kí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ tabajọ́ ìjẹkùn security alert báwo ni sálárì wa èló ni sálárì wa báwo ni a ṣe fẹ́ máa sanwó fún wa báwo ni a ṣe fẹ́ máa gbowó. Ìjẹkùn security alert gbogbo ìgbà la ń sọ fún wa is a private security is a private security kò í ṣe ìjọba ló gbé kalẹ̀ o. A lọ gbàṣẹ a rẹ́dísítà sí ọ̀ndà ìjọba ní o. Ṣé mọ̀ pé ìyàtọ̀ wà nínú pé ìjọba gbé nǹkan kalẹ̀ lápèjúwe ká sọ pé ọlọ́pàá a sì mọ̀ pé ìjọba ló ní, sójà ìjọba ló ní, civil defence látọwọ́ ìjọba ni. But ibì kan tẹ́ bá rántí ibì kan làwọn civil defence ti bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ló jẹ́ kí wọ́n lọ sí federal level kí ìjọba kó gbà wọ́n gẹ́gẹ́ bíi pé àwọn làwọn ń sponsor ẹ̀ pé àwọn làwọn sponsor kìíní. But ìjẹ́kùn security alert àwa náà register sọ́ndà ìjọba báwọn civil defence ṣe register nígbà yẹn kó tó di wípé ìjọba wọ́n gbà wọ́n wípé tó àríṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Ètí ìjẹ́kùn security alert náà wà fún nìyẹn. A ní láti jọ ṣiṣẹ́ papọ̀ is a voluntary organization. So kò sí kìí ṣe pé tó bá ti apply tó bá ti wọlé báyìí òun náà ló mọ̀ gba salary rárá o. Àwọn tí wọ́n lè máa rí salary gbà nínú ọjà ẹkùn ó ní àwọn tí wọ́n ní àǹfààní tí wọ́n ní àyè bóyá wọ́n wà lẹ́sbc kò sí iṣẹ́ kankan tán lọ tá a fi wọ́n sí ìletò kan pé ó yá ẹ lọ máa sọ wọn ní ìlú yìí tí àwọn ìlú yẹn ń sanwó sínú company so ní company máa fi fún wọn ní owó. Bóyá wọ́n pè wá ní iléeṣẹ́ kan ni pé torí àǹfààní yẹn wà nínú ìjẹkùn security alert wọ́n pè wá ní iléeṣẹ́ kan pé ìjẹkùn security alert ẹ fún wa ní ọmọ kan kó máa bá wa sọ company wa ẹ fún wa léèyàn méjì kó máa bá wa dúró nílé wa àti torí àwọn ará bí. So irú àwọn tó bá wà ní duty yẹn òun ni wọ́n máa gba owó sálárì tí a bá ń san bẹ́ẹ̀ náà ní company máa fún wọn. But àwa tá a fẹ́ dúró pé tó ó wù wá láti dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú tó ń ṣe ìran ọmọ Yorùbá ìran ọmọ aládé. Iṣẹ́ tí a bá ṣe òun náà ni ó fa oríyìn fún wa o. Àbí ṣe bí wọ́n ṣe ń pa wá ìṣó tẹ́ wa lọ́rùn. Ẹja wo lè tó ṣẹlẹ̀ ní Kwara níjẹta lọ́jọ́ Sunday àbí lọ́jọ́ Sunday àtẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ níjẹta that is Tuesday or Wednesday. Ẹ wo bí wọ́n ṣe àwọn aráàlú ẹ wo bí wọ́n ṣe pa àwọn èèyàn ní Kwara State ṣé ní òrò àgọ́ àbí kí náà ti korúkọ ẹ̀. Ẹ wo lọ́dẹ ẹ wo bá ṣe wọ́n. So àwọn nǹkan ilé àfẹ́ kó ṣẹlẹ̀ táwa náà bá sọ pé àjòkó sínú ilé àṣẹ nǹkan kan
àwọn tó kàn nìyẹn sáwọn lérò pé yóò kàn àwọn bẹ́ẹ̀ bọ̀ tó bá jẹ́ pé rúkìní náà ti wà síwájú táwa náà ti fọwọ́sowọ́pọ̀ níbẹ̀ yẹn tó ti ní báwọn dẹ̀yẹn náà ṣe wà so táwa náà tó ní rẹ́dísítà pẹ̀lú ìjọba ká lè ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe so ètò ààbò ìlú yẹn ó ti dájú tó ti jẹ́ pé táwọn yẹn bá tiẹ̀ wá gan in fact a mọ̀ pé a gbìyànjú so kì í ṣe pé tá a bá ti dé oníwó mọ̀ fún wa ní sálárì rárá o so gbogbo àwa tí a fẹ́ darapọ̀ is a voluntary organization o voluntary ni tó bá dẹ̀ mọ̀ pé criminal ni ẹ mọ̀ wá sínú jẹ́ kò security alert wẹ́n wà nù fọ́ọ̀mù wa tó máa fíìlì tó máa tọwọ́ bọ̀ tó bá ti mọ̀ pé ọ̀daràn ni ẹ́ armed robber ni ẹ́ olè ni ẹ́ àgbá ẹ́ nínú ìjà ẹ kò security alert torí pé iléeṣẹ́ tó rẹ́dísítà pẹ̀lú ìjọba ní tó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú òfin la fi ń ṣiṣẹ́ so àìkàn ṣiṣẹ́ pé a kàn ṣiṣẹ́ tí ò nítumọ̀ rárá tó bá ti mọ̀ pé ọ̀daràn ni ẹ mọ̀ wá sí jẹ́ kò security alert nígbà ẹ́ àwọn tó kájú ẹ̀ tó jọmọlúàbí èèyàn tó lè ṣiṣẹ́ nígbà tó bá wá tó bá apply tó kó yúnífọ́ọ̀mù sọ́rùn tó lè ṣiṣẹ́ yúnífọ́ọ̀mù tó kó sọ́rùn yẹn so kí wá láǹfààní yúnífọ́ọ̀mù tó wà lọ́rùn ẹ̀ kí láǹfààní nǹkan tó apply fún gbogbo àti a bá fẹ́ apply àtàwátà ti apply káàkiri mọ̀ pé ìjẹ́kùn security alert kò ṣeré ń bẹ̀ ò iṣẹ́ la wá ṣe ìjẹ́kùn security alert iṣẹ́ la wá ṣe fún ara wa àti fún aráàlú káwá jẹ́ kí ọlọ́run ọba elédùmarè kó san wá lẹ́san ìyẹn dúró bẹ́ẹ̀ lórí àwa tí a ń béèrè pé ṣé wọ́n á fún wa lówó ṣé a máa gba sálárì tí a máa gba sálárì mo lérò pé a ti dé àárín yẹn ẹjọ́ gbogbo àti àwọn òwò ẹjọ́ ẹ bá wa share fídíò yìí ẹjọ́ ẹ bá wa share ẹ̀ kó go viral gan so àwọn tí àwọn náà nífẹ̀ẹ́ wọ́n á lè darapọ̀ mọ́ wa àwọn náà mọ̀ bí wọ́n á ṣe lè gẹ́ẹ̀tì fọ́ọ̀mù ìjẹ́kùn security alert is 5,000 naira òní fọ́ọ̀mù wa for now tọ́ra àwọn èèyàn kan náà ń béèrè pé ṣé fọ́ọ̀mù àròpọ̀fẹ́ ní fọ́ọ̀mù tọ́fẹ̀ ló yẹ kó jẹ́ òkì sí ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o à ń ná owó ọ́fíìsì láwa owó la fi sí ọ́fíìsì gbogbo nǹkan tá à ń ṣe pẹ̀lú ìjọba kó lè fi rọ̀ wá lọ́rùn ká lè fi rí iṣẹ́ tá a fẹ́ ṣe owó là ń ná fọ́ọ̀mù tí a gbà yẹn owó la fi ṣe o id card tá a máa gbà inú ẹ̀ náà ní o torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ wípé ṣé ọ̀fẹ́ arúpọ̀fẹ́ ní fọ́ọ̀mù jẹ́ kó security alert kò kí sí ọ̀fẹ́ o it's just 5,000 naira owó ìdákan mú owó tí ò fún wa ní wàhálà ní because a gbé kalẹ̀ fún business a gbé kalẹ̀ fún pé ká lè fi dáàbò bora wa ni àmọye tí wọ́n ń gba fọ́ọ̀mù ní àwọn organisation mi oní 30,000 wà ń bẹ̀ oní 25,000 naira wà ń bẹ̀ but ìyẹn kọ́ làwa ń fẹ́ àní báwo ni ètò ààbò ilẹ̀ Yorùbá yóò ṣe dúró nǹkan tí ìjẹ́kù security alert gbé dání nìyẹn mi ò wá lérò pé 5,000 naira ti pọ̀ jù láti lè fi gba fọ́ọ̀mù tó bá jẹ́ pé lóòótọ́ o a nífẹ̀ẹ́ ẹ̀yà wa a sì nífẹ̀ẹ́ ìran wa kí n ṣe Yorùbá a sì nífẹ̀ẹ́ ara wa pẹ̀lú. so fọ́ọ̀mù wa is 5,000 naira tá bá ti gba fọ́ọ̀mù tá apply so gbogbo àwọn nǹkan yòókù kékeré ni a mọ̀ ṣàlàyé bá ti máa rìnrìn àjò fún wa. nọ́mbà tẹ́ ń wò lójú screen òun náà ni nọ́mbà headquarter national headquarter so ẹ pè ẹ mẹ́sẹ̀gì ní WhatsApp a máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa rìn fún yín bẹ́ẹ̀ sì ni a tó ń fi ayé àsìkò yìí a fi ń sọ fún wa pé training wa first training wa so ó kù bí ọ̀sẹ̀ bí méjì báyìí gbogbo àti tá bá fẹ́ apply àbí tá bá fẹ́ apply so training wa ó kù bí 2 weeks báyìí ní April ní training wa so a sì máa pín bẹ́ẹ̀kì ní ẹ̀ jáde April òní training wa mo wà ní program mo wà ní program á pè padà so
April ó ní training wa gbogbo àtàfẹ́ tá ti apply àtàtà fẹ́ apply so April ó ní training wa national training wa is April so gbogbo àtàwa náà tá fẹ́ lọ àbí tá fẹ́ apply ẹ pè nọ́mbà tẹ́ ń wò lójú screen yìí ẹ pè nọ́mbà ẹ mẹ́sẹ̀gì ní WhatsApp 24/7 so ẹjọ́ ìdí tí fídíò tó fi ṣe pàtàkì tó fi ṣe kókó kẹ́lẹ̀ bá wa share rẹ̀ lélẹ́yìí o kẹ́lẹ̀ bá wa share rẹ̀ gbogbo àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ wa láti lọ fún training ẹ bá wa share rẹ̀ ẹnu tí ó ṣẹ̀ṣẹ̀ mọ́ rí for the first time form wa is 5,000 naira first training wa February ní April ní o next month April ó kù 2 weeks báyìí April on the 11th April oní training wa máa bẹ̀rẹ̀ on the 11th April oní training wa máa bẹ̀rẹ̀ tó sì máa parí ní on the 13th tó máa parí ní on the 13th tàdé máa ṣe launching wa ní on the 14th ọjọ́ yẹn ẹ mọ́ ti já fi gbogbo ẹnu sọ gbogbo àwọn kan tí à ń lérò pé ó yẹ ká rí a máa rí ní ọjọ́ yẹn ní ọjọ́ lọ́ńchì yẹn àwọn èèyàn pàtàkì dẹ́fì mọ̀ wípé ìjẹ́ kò security alert kéèkàn ṣe security pé àwọn ìgbẹ́ kan tí ó wà recognize a máa rí lọ́jọ́ yẹn pé ìjẹ́kùn security alert ẹ rí pé tẹ́ bá gbọ́ orúkọ yẹn gan ṣe tí ìjẹ́kùn security alert so kò kí ṣe àwọn security pẹ́pẹ́pẹ́ ilé tá a ti ń dún àbí tá a ti ń ṣe yẹn tẹ́yìn gan ò bá sí ń bẹ̀ lọ́jọ́ yẹn tẹ́ bá ń wò ó lórí afẹ́fẹ́ báyìí tẹ́ bá ń wò ó yóò mọ̀ dàbí pé kí ló dé tẹ́yìn náà ò sí níjòkó lọ́jọ́ yẹn ni so a ní sọ̀rọ̀ jù torí pé ilé ológun láti wá jagunjagun kò sí fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ àmọ́ fún ọ̀bá ilé ni pé a ní láti enlighten àwọn èèyàn wa so láti jẹ́ kí wọ́n mọ nǹkan tí a gbé dání láti lè darapọ̀ mọ́ wa àti kí ni àwọn àǹfààní àti iṣẹ́ wo ni ìjẹkùn ń ṣe àti báwo la ṣe lè darapọ̀ mọ́ ìjẹkùn security alert ó ní ìwọ̀nba gbogbo fídíò kọ̀ọ̀kan tá à ń ṣe tó bá yá ń ṣe gbogbo fídíò yìí ó lójú fídíò tá a máa rí or ká máa come live something like that so tó bá yá ń sìn ìjọba ọ̀run yóò wá fi àfagbára wọ̀ tó jẹ́ pé ẹni tí ó bá wọlé gan yóò ṣe kéde yóò gbìyànjú ilé ìta ṣe ń pẹ̀lú 5,000 ní fọ́ọ̀mù o ẹja wá dáàbò bó lẹ́wà o ẹja wá ṣe kéde kan o ọlá pé àgbà àwọn èèyàn rádaràdá olóṣì jẹ́ ká wá máa pariwo fún wa ẹ̀yẹ ká wá máa pariwo fún wa tó ju àwọn táwọn náà kọ́kọ́ gbọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ̀yin náà lè pè wá sórí nọ́mbà yìí láti lè darapọ̀ mọ́ wa láti lè jẹ́ ìka pàtàkì lára iléeṣẹ́ wa ìjẹkùn security alert so a mú ètò wá sí ìdánidúró ní àsìkò iná wọ́n àǹfààní gbogbo ẹni tí ẹ bá fẹ́ pè wá ẹ pè nọ́mbà tó wà lórí screen ẹ sì lè mẹ́sẹ̀gì ẹ̀ ní orí WhatsApp ok bàbá láti Kogi state ẹ̀ ń wò wá live àti rí mẹ́sẹ̀gì yín náà tó tún wọlé báyìí so a máa kàn sí yín tá a bá ti parí program àwọn èèyàn tí ń wọlé gidi gan ní gbogbo ilẹ̀ kóòtù òjíire gbogbo ilẹ̀ Yorùbá pátápátá nínú gbogbo àwọn èèyàn tí ń wọlé so gbogbo àwa tí àwa náà nífẹ̀ẹ́ láti darapọ̀ ẹ kàn sí wa gẹ́gẹ́ bí a ṣe sọ orúkọ tèmi ò tí ì yí padà èmi ọmọ yín náà ni Àfáọlá Àdúrà tí gbogbo èèyàn wọ̀n sí General Commander fún ìjẹkùn security alert ilẹ̀ Yorùbá yóò gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ àwa là á mọ borí ọ̀tá ò ní borí wa láṣẹ Olódùmarè ó pé nígbà kan náà a tún máa pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà nígbà tí a bá tó fẹ́ wá sí orí ètò lápòtí wá ṣàlàyé àwọn nǹkan tí ó bá tó kàn àti nǹkan tí a nílẹ̀ ìmọ̀ lára wa. mo sì kí gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún ìjẹkùn security alert torí pé eégún tí ó ń jó onílù rẹ̀ náà kò ṣe kí ni kò sinmi o onílù ẹ̀ ó ń lù pírípírípírí a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ
kóòtù òjíire gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá nílé àti lókè òkun tí wọ́n ń dúró ti ìjẹ́kù security alert pé ilẹ̀ bàbá wa ni kò gbọdọ̀ bàjẹ́ àkìyìn láì nílè máa dárúkọ látòrí president lórí vice president secretary àti gbogbo àwọn ìgbìmọ̀ gbogbo board of trustee ní ìjẹ́kùn pátápátá gbogbo yín ni àkípé gbogbo eléyìí tí ẹ̀ ń ṣe yìí Ọlọ́run ọba Elédùmarè ló lè san ẹnì kọ̀ọ̀kan lẹ́san Ọlọ́run á san yín lẹ́san bẹ́ẹ̀ ṣe ń dúró pé kílẹ̀ Yorùbá kó má bàjẹ́ kí àwọn tí wọ́n wà nílé pẹ̀lú àwa kí n sọ pé àwa tí a wà nílé ká lè ní ìfọ̀kànbalẹ̀ kọ́kàn wa ó lè balẹ̀ ká mọ̀ rògùn ìjínigbé ká mọ̀ rògùn àgbélépa ní so tẹ́yìn sí gbogbo ètò ọlọ́ba aláàánú yóò bá dúró tì yín o àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà o àkóso àsàmùrọ̀ ìgbẹ àkóyún ò ní gbẹ láṣẹ Elédùmarè o akiwa lẹ́ẹ̀kan sí ìgbìmọ̀ ọmọ yín náà ní general commander fún ìjẹ́kù security àti lórí ìgbà kan náà. Ìrédé láti iléeṣẹ́ ìjà ẹkùn security alert iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé ilé ìtura iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni. ìjà ẹkùn iléeṣẹ́ ìjà ẹkùn security alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security. ọ́fíìsì wa ti wà ní Òkèṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣèmọ̀wé ìyẹn town hall nílùú Oǹdó. bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Oǹdó. bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjà ẹkùn security alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285. kàn sí ìjà ẹkùn security alert lónìí ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.